ètò Ìsàrídùn Adékúnlé àwọn látọ́kùn ètò. ẹ̀yin mélòó ni Ìsàrídùn? èmi ẹ̀yin mélòó ni? èmi inú kan ra wa. Kí wàá tó fi bá lo wọn fúnra rẹ. bó ti sọ̀rọ̀ yẹn ṣebí èmi náà norúwó ètò ìṣe kí n fọ àwa tó mọ̀ fọ èmi tó ń tú wọ tó ń tóun òdì tó ń ta wa. Ìsàrídùn Adékúnlé àwa látọ́kùn ètò. àwa kọ́. Ìsàrídùn Adékúnlé àwa èmi látọ́kùn ètò. Ìsàrídùn Adékúnlé àwa èmi látọ́kùn ètò. ìwọ ni àwa èmi. ṣebí èmi ló fọ́ kí n sọ. Ìsàrídùn Adékúnlé èmi àwa látọ́kùn ètò ìkànnì rédíò Àgídìgbò lẹ́tì máa gbọ́ ọ̀rọ̀ tó ṣe kókó látọ́kùn ètò ìgbìmọ̀ rédíò lẹ́tì máa gbọ́. ní ìjẹta ní ìrántí sọ fún níkẹ ìjẹta ọjọ́ Sunday yàdàyàdè pè mí ó sì bá mi ní. Here we die again. Here you die again jàre. Yàdàyàdè pè mí níjẹta pé ogun bọ̀bọ̀ ìdí kan o wọ́n wò pé àti bí kò ló ń jẹta kò ló lánàá pé kò ló tí ì wọ̀lá pé nígbà tó bá di Wednesday àṣírí ó bò àṣírí ó bò. ilé ńlá náà ni àtúbọ̀ mi jẹ́ ọ̀fẹ́. sẹ́ẹ̀rí ẹsẹ̀ bíbélì rí máa karùn-ún ẹ̀. sórí kórúkọ ẹsẹ̀ bíbélì tí ènìyàn fi ń ṣẹ́gun yẹn náà ń gbọ́ jẹ́m kọ̀ọ̀kan mú ná láti mo ti rántí ẹsẹ̀ bíbélì mo ti Ébísẹ́rù orúwó 3 ẹsẹ̀ 4 àwa tí gbé bàbá lélẹ̀ àti gbé bàbá relé. Ó ní ìṣẹ́gun ni. Ní orí gbé àti gbé bàbá relé. Àrà orin òkú ni o. Ìjẹ̀bú náà ni ìrora fọ́fún. Orin ìṣẹ́gun. Orin èso èso ní ìṣẹ́gun rẹ̀ yẹn. Àti gbé Jẹ̀bú rẹ̀. Àwọn èso òun Àti gbé Jẹ̀bú relé. Kò ṣe. Màmá lọ ṣáájú kan wéré. Kò ṣe. Màmá lọ ṣáájú kan wéré. Ọ̀run ò dàbí ọjà ká lọ rere. Bàbá lọ ṣáájú làárọ̀ máa dé lálẹ́. Kéńkéjì. Olúwa yóò jẹ́ kí yóò bù aláṣìírí owó tá a fi rògùn yóò pè kó tó dàárọ̀ ọ̀la. Ẹ lè pè. Yóò pè. Ẹ lè pè. Mo wà òkè bí ṣe wà yìí. Ó wà òkè. I am imperfection. Mo ti pé bí ṣe wà yìí. Àwa tá à ń wú ọ̀la mọ̀ pé ó wà òkè. Bó ṣe pé imperfection gan. Mo ṣe wà yìí mo ti wà imperfection. Nínú owó tí wọ́n ló fi rògùn mi ò fún ní £1. £1 million. Rárá o, £1. 1,000 àbí 100,000 naira. £1. £1. Ayédowó ẹyọ £1 lówó ẹyọ tá mú wá ayédowó ẹyọ. Nígbà wo ló wá dì báyìí? Ọkùnrin yóò wá pa máa ń ó lè já ṣètò. Mo ń wò náà pé kọ̀rẹ́ kó ti wà á wọra tó báyìí. Torí agreement ni pé tí ó bá fi di òní sọ́la a lọ sí ilé ńlá láti lọ gba tó yẹ á gbà fún ọ. Àwa mọ̀ pé ó ti worst gan ni. Ó wá tí bí fìlà ló ti mọ̀ pé ó ti worst. Fìlà yẹn pé fìlà yẹn gan ó pààrọ̀ rẹ̀ lónìí. Ó pààrọ̀ rẹ̀ kì í ṣe fìlà tí mọ́ dénú. Ojú bọ̀rọ̀ kọ́ ló sì fi pààrọ̀ fìlà. Ojú bọ̀rọ̀ kọ́.
ojúbọ̀rọ̀ kọ́. kì í ṣe fìlà tí ó lè wà nínú collection àwọn fìlà rẹ̀ ẹ̀ jẹ́ pé ó lọ mú bì kan. bẹ́ẹ̀ni. dẹ̀rọ òṣìṣẹ́ ọ̀hún dédé àṣírí máa ń tu ẹ̀kúlẹ̀ sọ dédé ọwọ́ Fálọ́lá yìí ti gbà. ọwọ́ Fálọ́lá rẹ̀ ti gbà mú mọ́. ó ti sọ fìlà rẹ̀ nù. dèsí sọ fìlà nù èmi sí fìlà nù kọ́ la fi fìlà tèmi kọ́ la fi fìlà mi ṣògbó owó. ó ní Fálọ́lá má jẹ́ kí ẹ̀sìn ó ṣòun lórí ètò ní alẹ́ yìí. àánú rẹ̀ yẹn ṣe mí torí tí rẹ̀ ṣe kí n lọ gbá fìlà mi rẹ̀ kọ́mọ́ máa wò fọ ọkọ rẹ̀ é dúró dáadáa kẹlẹ́ mọ̀ fọ I am a very very bona fide irresponsible person of husband to be irresponsible. mi wà mi gbòrí wa kẹ́tọ̀ orúwó mi bàbẹ̀ ẹ̀ṣẹ̀ ń gbà ń gbà kò ṣó máa tó orúwó mi bàbẹ̀ kálẹ̀ má dìgbẹ̀ òdà ni ẹ̀ṣẹ̀ ń gbà ń gbòrúwó mi o. 1 million. Yes, gbórí ẹ̀ fún. Ha. Kò bá sọ mi dìgbẹ̀ òdà ni inú lérí máa ti ná 1 million. Báyìí pé o nídìí 1 million gbórí ẹ̀ fún. Ṣé wé ní fi kankan wé ní pààrọ̀ ẹlẹ́dàá mi? Rárá o. Ṣé ní pààrọ̀ rẹ̀? Mo fẹ́ fi mu gàrí o. Ìyẹn náà tó. Fẹ́ ẹlẹ́dàá rẹ̀ mu gàrí. Ẹsẹ̀ mi máa fi mu gàrí wa láàrin tí pọ̀jù yà á pa. Kéèyàn bá ti wà ní wọn a rí sí máa kú ònà orí ètò yìí wọn a rí ìrànwọ́ òun tí máa ṣerú ẹ̀rẹ̀ yẹn wà á rí sí máa kú ònà orí ètò yìí mí ni wàá bá rẹ̀ mọ́ wà á rí ìrànwọ́. ṣé ni màá kọrin yìn màá kọrin ògo. ọkọ lóyún wà á rí sí máa kú ònà orí ètò yìí rẹ wà á rí. ìwọ kú lórí ètò iná ó bá tiẹ̀ kú lórí ètò yìí àmọ́ tá a fẹ́ ṣe lórí ètò. bẹ́ẹ̀ni. kó bá ṣì fọ ọkọ lóyún bẹ́ẹ̀ mi ò ń ṣẹjú ọlá ọkọ lóyún mò ń wò mọ́ ẹ nára torí fọ́ ti lọ rí àjì èmi náà fẹ́ lọ àjì ṣùgbọ́n fẹ́ lọ àjì má kún 1 million torí pé o ti lọ àjì ṣe kí n kàn ṣe kí n lọ àjì tèmi àjì èsì wọ́n lọ last person ìyí àjì 10 million àbí 30 million rò lọ bí mo ṣe wà àjì tí èmi fẹ́ lọ àjà ìhùmúra gangan ní fẹ́ lọ ń ṣe wà àjì àhùmúra gangan ní máa lọ àjà ìhùmúra máa lọ ìhùmúra gangan màá wá ẹsẹ̀ lọ sáfárà mọ́rúwà màá tún lọ yẹn náà kí n bá tún lọ màá mẹ́sàn fọ màá tún gbàbẹ́ di Mẹ́kà màá tún gbàbẹ́ lọ Saudi Arabia gangan ni o màá wá ṣẹ̀ṣẹ̀ gbàbẹ́ lọ Mẹ́dínà màá wá lọ rí kàfàrà. tó bá pàdé Sátánì lọ́nà kan tọ́jọ́ kò fún. wàláì kí n máa yí wáyé kí n bá ọkọ̀ jù lẹ́sẹ̀ ìwọ̀n gbọ̀n Ọlọ́run àjí ń gbé gàrí bọ́ ni. ẹsẹ̀ àbí òkò wọn máa lẹ Sátánì. òkó lè tó ẹ̀ṣẹ̀ o blórí máa fún. tó bá sì rí tí Sátánì bá. jab 1 2 jab 1 2 jab 1 kì bá má fi fún ni 1 2 bíi mẹ́jọ wọ́n bí daṣọ máa wo lulẹ̀ kó má. tó bá rí ọwọ́ rẹ̀ mú bá. èṣù dáwọ́ ènìyàn níre yẹn èṣù ní dáwọ́ mi ní ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní jẹ́ owó kiri. Ọláyínká Daniel. ṣé mo jẹ babíyá ńlá ni ṣé mo jẹ babíyá ńlá súnmọ́ babíyá ńlá súnmọ́ babíyá ńlá súnmọ́ ẹ̀dá ní ẹ̀fún wa lọ́wọ́ babíyá ìdáhùn kọ́ mi gbọ́dọ̀ ẹ̀rẹ́ rábí ìdá mi. báńgbò wo báyìí babíyá ńlá súnmọ́ babíyá ńlá tẹ́kẹ́tẹ́kẹ́ babíyá ńlá ìdúró láyà Adékúnlé Ìjẹ̀bú orí ọmọ orúkọ ìrémi jẹ́ lẹ́wẹ́ so ẹ káàbọ̀ lórí ètò give and take o dédé ọ̀sẹ̀ rà máa ń ṣètò kí n bá parí ètò ìnálẹ̀ yìí lọ Ìjẹ̀bú nálẹ̀ yìí èsì rẹ̀ ní bọ́dí. kájà máa gbó kí tèmi. ajá ò gbọ́. ẹ kó máa gbó ibẹ̀ mi máa lọ tèmi. o lè máa múlẹ̀ lórí ètò give and take so wọ́n sọ pé Ìjẹ̀bú yá náà ìnáyì tó o sì máa kó o bá dẹ̀ kọ́mọ ní Ìjẹ̀bú yá náà ìnáyì kọjá ààyè irun orí kẹ̀kẹ́. èmi máa ń lọ Ìjẹ̀bú bọ̀. yes tọ́wọ̀ bá ti lọ Ìjẹ̀bú lálẹ́ ajá máa gbọ́. ẹ ajá jọkọ ìwọ fún mi 5 million kí n bá lọ. ẹran máa kàn ẹran kàn màálù yọ kàn. màálù nálẹ́ yìí enidi. aláìmọ̀ tọkàn ti faná lé kó. wò ó ṣe. tí faná lé kókó. ènìyàn gidi dárúkọ rẹ̀ rán wọn ará lé. níkẹ́ káwọn ará lé. ènìyàn gidi ṣe níkẹ́ ló fẹ́ dáhùn àbí ènìyàn gidi. níkẹ́. mo fọ ènìyàn burúkú wà látilẹ̀. I have known you as a responsible person. Wàláì mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ látilẹ̀ bó ṣe wá ìwé ìṣọ́ ọmọ gidi kan. You are a very very responsible person. mo gbà. tún gbá tébù. mo gbá tébù studio. má bínú o. ààrẹ Ọlábọ̀dé Anísọ̀lọ́ jẹ́. mi like love letter o mi like rẹ o. producer wa Alájà Títílayọ̀ Àkàndé. ẹgbọ́n tó dùn gbà o. Títílayọ̀ èmrẹ́rìn torí sọ fọ ẹnìkan ṣubú lórí stage. head of programs
Omẹ́rin sẹ́yìn mi ṣeré omẹ́rin sẹ́yìn. programs Agidigbo 27 FM Alhaji Ali Abdulwahab Ọkọlóyún ẹgbọ́gbà nígbà tó dún. Wọ́n ti tilẹ̀kùn ọ́fíìsì director. Wọ́n ti tilẹ̀kùn ọ́fíìsì director. Alex lọ́rẹ́tọ̀ mi wá tó jẹ́ studio manager tó wà on duty ẹgbọ́gbà nígbà tó dún. Mr. Túndé Yọ̀ǹda director of no camera. ẹgbọ́gbà nígbà tó dún. Ẹ ṣé wèé ní sọ́dọ̀ tèmi náà ni Mr. Ìjẹ̀bú Oríyọ̀mí. Adéníkẹ́ ọmọ bíi inú ìṣọ̀lá. Commissioner apartment of alábàárò mi. Mo gbọ́ gbà. Èmi nǹkan wéè ní darúkọ tèmi ni. Mo gbọ́ gbà nígbà tó dún. Latif Sọláudeen ẹ gbọ́ gbà nígbà tó dún. Kíní engineering rèé ìdarí ṣiṣẹ́. Bàbá kiri ẹ gbọ́ gbà nígbà tó dún. Ọlọ́run má jẹ́ kẹ́mi tirẹ̀ gọdún gbà. Gbogbo iṣẹ́ ìgbọ́gbà tí. Ọlọ́run má jẹ́ kẹ́mi tirẹ̀ gọdún gbà. Kí ìwà àlá rẹ. Kódà àwọn ará alẹ́ táyì náà gbọ́gbà. Wọ́n lọ́wọ́n ọba o. Ìjẹ̀bú tí orúkọ rẹ̀ ń jẹ́ Adékúnlé Ridwan Isa Bàbá Dayani Bàbá Tọ́yá. Tọ́ ìbànújọ kí ìwà àlá yẹn kí ìtọ́ ìbànújọ kó máa bó orúkọ mọ́ mi jẹ́ wà bẹ́ẹ̀ bá wà láà o. Bàbá Tọ́ìbà. Bàbá àwọn ọmọ tó pọ̀. Bàbá àwọn ọmọ tó pọ̀. Oníyàwó tó pọ̀. Wọ́n pọ̀ o. Bàbá àwọn ọmọdé àtọmọ ta. Ilé àti ta. Ọtí o sáré yàrá ti sáré o. Òun ló ṣe gbà. Lè ṣe gbà. Mọ́ studio tí gbogbo ẹ̀ ṣe gbà lẹ́ẹ̀kan náà tẹ́ gbọ́ gbà tó dùn yẹn. Oya I tender my rubbish apology. I tender my rubbish apology. Ó rò bóyá bíi ti kélébé ni it will repeat itself. Ó rò bóyá bẹ́ẹ̀ ni. Oya it will repeat itself oya àbí kí ìtumọ̀ repeat itself. Ṣé bí fọmí ní ṣe wá mọ́ ni. Olóòmọ̀ ṣe lọ síwájú. Ọtí o mi it will repeat itself ni o it will repeat itself mi ní ṣe wá mọ́ lágbára Ọlọ́run mi ní ṣe wá mọ́ wo wàláì wàláì. Ìwálésì wọ́n ní Ìwálésì Àṣàbí wọ́n láwọn àwọn náà gbọ́ngbà tó dún. Àwọn gbọ́gbà. Àyètí mẹ́mà ní gbọ́gbọ́ kú gbọ́. Everybody ló gbọ́ gbà. Èmi gbọ́rùn kúrò. Ìrọ̀rùn pọ̀ èmi gbọ́rùn kúrò o. Èmi gbọ́rùn kúrò. Everything is in your hand now. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe accordingly. Anísọ̀ tí wà nù lè lọ́dọ̀ ìyá àbàdì. Ẹ ṣe accordingly. Kọ́ ṣe accordingly. Kọ́ ṣe nǹkan tó yẹ kọ́ ṣe accordingly. Kọ́ máa ṣe accordingly. Ọmọ tí mo English accordingly. Accordingly. Bí ìpọ́nbélé rí accordingly. Accordingly. Ṣé bí ìpọ́nbélé rí accordingly àbí kí? Bàbá mi tú kan tí mi ò rẹ́ láti tú. Mo tọ́ Accordingly. Ọláyínká Abdulwahab Ọkọlóyún àpèlè gba ìwà. Accordingly. Pọ́nbélé ìtumọ̀ ẹ̀ náà rí yẹn. Tó bá ti délé lọ́yọ̀ di tẹ́rárì Dayanu ọmọ tún accordingly. Ṣé àwọn ènìyàn yìí ń lo dictionary? Dáadáa tí Dayanu ní. Ṣé wọ́n yìí ń lo dictionary? Dáadáa. Ẹ̀wọ̀n ẹ̀ bá gbọ́ ìbò náà ẹ̀ máa ń lo dictionary. Àwa orúwó mi. I am a headed dictionary. Ẹ̀yin lẹ kọ́ gan. Yes, I am a writer. I am a poetry. I am a lume. I am a Sunday. I am everything that you can say in book. I am even a bookshop. Yes. Ọláyínká Abdulwahab mú kí yín jàre lẹ́ẹ̀kan sí yá lójú ọjà ẹ̀fìjẹ̀bùlẹ̀ o ẹ̀fìlẹ̀ bí màá bá tójú ọjà dé nítorí lọ́bẹ̀ ó fi ń wú ìkú ìlálẹ̀ yóò wá sọ lórí ètò. Ta tún gbọ́ gbà. Ta tún gbọ́ gbà. Màá bẹ́ẹ̀ múrún burúkú ilẹ̀ nálẹ̀ yìí.